ìgbàgbàgbà kémi màmá fẹsẹ̀ kọ́ ní igbó. òde ire làmúre òde ire. adájọ́ àrí ó pé kí a màmá fara pa. gbogbo àwa ọmọ oníjà ní kí àjànà ẹ tẹ́tí gbọ́ àtàwọn àlejò wa. adájọ́ àrí ó pé kí a màmá fara pa. ó yá lónìí o lónìí o lónìí lẹ ó mọ̀ wá lọ́dọ̀ ọmọdé ajíṣọba orin o ìgbà fàgbà ká má ṣorin bọ́. Ayílára ṣe mọ̀ pé tí alẹ́ bá lẹ́ni tó gbọ́n pẹ̀lẹ́ni tó gọ̀ wọ́n sùn lọ. sọ́rí tílẹ̀ bá túmọ̀ ẹni tó gbọ́n pẹ̀lẹ́ni tó gọ̀ wọ́n á dìde wọ́n máa múṣẹ́ wọn ṣe. Ayílára mo dé pọ̀ lọ́hùn mi èyí tí mo fi ń gba yìn lójoojúmọ́. ìlàyé aláwùrà àdìjákùn má padà lẹ́yìn mi. ìbàgbàgbà kẹ́mi màmá fẹsẹ̀ kọ́ ní igbó. òde ire làmúre òde ire. ìbámọdé kẹ́mi màmá fẹsẹ̀ kọ́ ní igbó. wọ́n ní ṣàṣetì ò ní ṣàṣetẹ́ ò ní délé ṣe lẹ́nu ìgbà àgbà ẹlẹ́rìí nígbà ìṣe ẹ̀ṣẹ̀ o wọ́n máa rí wọn máa bọ̀ rí o lágbára lẹ́lẹ̀ ẹ̀bà ò ní ṣiṣẹ́ agbomi báwọn. Àṣẹ. Àṣẹ. Ààrẹ Olúlá kò sẹ́ni tó lè rí ìdí oyún ilé a máa dùn báyìí. ẹni ọmọ ọdọ sọjú ẹ̀yà yé lọmọ ọmọ ọdọ ìmẹ̀rẹ̀ òṣèṣe àṣẹ gbogbo dodo dodo. Ọ̀ya babaláwo ó forí kábíyèsí ọ ìdẹ́gun wọn lọ́wọ́ ìṣọ́ra akọ́pọ̀ àbúrò mẹ́rin lọ́wọ́ àṣẹ akọ́pọ̀ ní wọ́wọ́ ìláyíláyí àmì àṣẹ ẹ̀yìn bá dẹ́gun wọ́wọ́ rẹ̀ àmì àṣẹ wọ́wọ́ ìyàwó rẹ̀ àmì àṣẹ wọ́wọ́ tiẹ̀ náà àmì àṣẹ ọ̀ ní gbé ìgbàlùgbà lọ́sọ̀ọ̀sì àmì àṣẹ ọ̀ ní sọ́wọ́ ìgbé ìgbàlùgbà lọ́sọ̀ọ̀sì àmì àṣẹ àṣẹ. ẹja ṣe kábíyèsí o kábíyèsí o. ládéládé kábíyèsí o ṣé kábíyèsí bẹ́ẹ̀ ni. ìgbà ọdún ọdún kan ló máa ń of my kingdom. Hallelujah of my kingdom.
kábíyèsí o. àwọn ẹnu tó jẹ́ ọ̀rọ̀ kàṣà. kábíyèsí o. àwọn afẹ́jáyẹ́já. kábíyèsí o. àwọn ọmọ afẹ́jásí. kábíyèsí o. ààrẹ ńlá ìwé pé o tó yìí òun ló gbà nínú. nílé ẹ̀ wọn ní ìṣòro. àmì àṣẹ. ní gbogbo àwọn olólùfẹ́ báyìí wọn ní ìṣòro. àmì àṣẹ. látọ̀run wá. gbogbo nǹkan rí ni látọ̀run wá. orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. Amoka Television àwọn ló ń sọ bó ṣe program television ni.